Ẹ káàbọ̀ sí ìlú Àmọ́ra ti Ládòkun níbi ayẹyẹ gbígba ọ̀pá àṣẹ onípò kejì lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọba Dike Samuel Ọlákúnlé Ọládẹ̀jọ Àmọ́ra ti Ládòkun Kingdom lọ́wọ́ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí ọmọ Mákindé. Ìkànnì Alọ́yè TV la wà níbi tá a ti ń bomi ọgbọ́n mu tónílé tàlejò níbi tí ẹ ti ń gbọ́ wa. Ojú tẹ̀ fi ń wò wọ́ ò ní fọ́ o, etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di. Ẹ máa bá wa ká lọ ní onírúurú àwọn ètò tí à ń mú wá fún yín. Ọmọ Ògbómọ̀ṣọ́ o, ọmọ Ògbómọ̀ṣọ́ o, gbogbo àwọn ọmọ Ìkòyí ilé a kú oríire o. Mo kí Permanent Secretary, Ministry of Local Government and Chieftaincy Matter, ọmọ tiyín ní Ògbómọ̀ṣọ́, Alàgbà Joel Àjàgbé, ọmọ Wálé. Ọ̀dà àbígbà pé inú yín ò dùn sí wọn. Tí ọmọ èèyàn bá ṣe iṣẹ́ ìjọba tó di Permanent Secretary, tẹ́ ẹ bá rí ó yẹ kí inú yín ọmọ ọdún ni. Bẹ́ẹ̀ tí ẹ pàtẹ́wọ́ fáwọn àjèjì, ó yẹ ká tẹ́wọ́ yín ó rinlẹ̀. Ẹ jẹ́ tẹ́wọ́ pọ̀, ẹ bọ́ sọ fọ́lá tí ìlú àpẹ́ ìtì ìrátẹ̀wọ́ tiẹ̀. Mo kí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ local government àti oyè jíjẹ, Honorable Ramata Dabo. Mo kí alága ìjọba ìbílẹ̀ yìí àti gbogbo àwọn tẹ́ ẹ dìbò yàn àti àwọn tí ìjọba fọwọ́ yàn fún yín láti ṣèjọba lé yín lórí. Mo sì kí àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń ṣe àṣepọ̀ pẹ̀lú wọn tí wọ́n fi ń ṣe àṣeyọrí ní Ìkòyí ilé. Mo wá tibẹ̀ kí bàbá wa àgbà káàsà, bàbá Johnson Bánkọ́lé, ẹgbẹ́ fún wa sà. Ní 1991 tèmi dìbò kánsẹ́lọ̀ wọlé, àwọn bàbá tí wọ́n gbé alárugẹ nìyí. Láti ìgbà náà a sì rí pé Ọlọ́run gbọ́ tiwọn, ó sì gbọ́ tiwa náà nínú wọn. A dúpẹ́ fún Ọlọ́run. A kí gbogbo àwọn agbófinró tí Ọlọ́run lò ní ìjọba ìbílẹ̀ yìí tí wọ́n wà láàrin wa lénìí. Àwa kí Olúwa tanná. Ó tilẹ̀ pé iṣẹ́ ọpọlọ ní í ṣe, ó sì fi gbogbo wa pa owó. Ìdá mẹ́wàá owó tó pa lónìí ìjọ mi ló bá sí o. Mo ti bẹ̀ kí gbogbo àwọn olórí adé àti ọrùn ìlẹ̀kẹ̀ tó wà láàrin wa lónìí. A kú oríire o. Irú báyìí báyìí la máa rí o. A kí àwọn olóríire òní, àwọn baálẹ̀ mẹ́ta tá a fẹ́ fún ní ọ̀pá àṣẹ, ọ̀pá kọ́ tá a fẹ́ fún ní instrument of office, certificate tá a fẹ́ fún yín lónìí. Ẹ rí i pé signature pupa ló wà níbẹ̀. Àṣẹ gómìnà ní gbogbo tí mo dúró níbi tí mò ń ṣe. Ṣùgbọ́n gómìnà ò lè máa lọ láti fi baálẹ̀ 57 jẹ, ìyẹn fi rán wa jáde. So níta bá sọ bí lénìí gómìnà ló sọ. A kí ẹ̀yin baálẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Àwa rọ̀ yín, a tù yín nígbà tó lọ́ bá débẹ̀ á sọ. Oníkálùkù ó kìlọ̀ fún àwọn ẹbí rẹ̀. Ìgbà tẹ́ ń dupò ó ti kọjá. Àsìkò tẹ́ ṣèlú lẹ́dẹ́ yìí, ẹ mọ́ gbọ́rọ̀ dé, ẹ gbọ́ ìmọ̀ràn àgbà.
mo kí Apostle Oyèdèmí láti Tewúre, àwọn ní ọ̀sọ̀ ìbílẹ̀ di ọmọ Tewúre, bó tilẹ̀ ṣe pé àwọn baba ńlá wa ilé aláàsoko wọ́n ti là lọ Ìbàdàn, ṣùgbọ́n mo di ọmọ Tewúre nípa ìpasẹ̀ Apostle Oyèdèmí. A kí yín, àwa kí àwọn oníròyìn, ẹ dákun ìta bá wí ni kẹ́ ẹ wí o, ọ̀dà kò ní sí. ẹ mọ́ bù fún ẹ sì mọ́ yọ kúrò bẹ́ẹ̀. Ọ̀rọ̀ àpilẹ̀kọ tí gómìnà ní pé kí n kà fún yín, ìta bá kà lórúkọ gómìnà ni, ṣùgbọ́n nítorí àkókò wa màá fún àwọn oníròyìn lọ́kàn tí wọ́n bá fẹ́ tú sí èbó kí wọ́n máa tú. Àásọ ti gómìnà ní Yorùbá nítorí Ìkòyí ilé tá a wáì ọ̀kọ̀dà nígbà pé ọkàn mi sọ fẹ́rẹ̀fẹ́tẹ̀ tó bẹ́ẹ̀ ká lè gbọ́ra wa yé. Gómìnà ní orúkọ gómìnà wọ́n ní kí n kí gbogbo yín. Wọ́n ní àwọn mẹ́ta tí a fẹ́ fún ní ìwé mọ̀yege ìwé àṣẹ láti tẹ̀síwájú lórí àpèrè bàbá wọn. Wọ́n bẹ̀rẹ̀ láti orí Àmúrà Ládòkun, Balógun Ìkòyí ilé àti Baálẹ̀ Bọ̀sùlá ní ọjọ́ kìíní oṣù kejì ọdún 2024 ní Oríire local government. Gómìnà ní inú àwọn dùn láti fi ránṣẹ́ sí mi sí yín ní ìjọba ìbílẹ̀ Oríire. Wọ́n sì ní ká kí yín kú oríire àwọn tí wọ́n ń gba ìwé oyè lénìí. Wọ́n ní èyí ìbá ti rí bẹ́ẹ̀ bí kò sọ wípé àwọn baba ńlá yín tí wọ́n gbéṣẹ̀ wọ́n wá wò yín wípé ẹ̀yin ni ó yẹ kí ẹ gbé ẹsẹ̀ sí bàtà tí àwọn baba ńlá yín bọ́lẹ̀. Àwọn àyè tó ṣófo náà ni Àmúrà Ládòkun, Balógun Ìkòyí ilé, Baálẹ̀ Bọ̀sùlá. Èyí tí ìwé òfin Ọ̀yọ́ state fi àṣẹ sí láti lè jẹ́ kẹ́ ẹ kún orí rẹ̀ lénìí nítorí pé Ọlọ́run ti kà yín yẹ láti dé part 2. Mímí kan ò lè mìyín, ẹnìkan kan ò lè halẹ̀ mọ́ yín nítorí wípé òfin Ọ̀yọ́ state ti kọ́bà yín wípé kẹ́ ẹ ṣe bí Ọlọ́run bá ṣe rán yín. Ẹ wá má jẹ́ kí wọ́n gbé gun ẹṣin áyán. Sàtífíkẹ́ẹ̀tì tá à ń fún yín lénìí ó fi agbára wọ̀nyí láti jẹ baálẹ̀ ní àpèrè òǹkálùkù yín. Ipò tẹ́ ẹ̀ bá tí ì dé ẹ má jẹ́ kí wọ́n fi pè yín kí wọ́n má bàa fi kélé òfin gbé yín. Royal Highness tí wọ́n ń pè yín lénìí ó kù gbèsè kan kẹ́ ẹ tó débẹ̀. Lágbára Ọlọ́run ẹ débẹ̀ láyọ̀ àti àlàáfíà. Wọ́n wá ní kí yín wípé alàgbà olóyè Dikin Ọlákúnlé Samuel Ọládẹ̀jọ ní Àmúrà Ládòkun látòní lọ. Olóyè Samuel Sunday Victor ní Balógun Ìkòyí látòní lọ. Ọmọọba Mustapha Bello Oyèdèmí olóko bàbá wa ní Tewúre ìní Baálẹ̀ Bọ̀sùlá látòní lọ. Wọ́n wá ní ká sọ fún yín wípé àwọn mọ rírì yín, àwọn sì bá ń kẹ́dùn lórí gbogbo làásìgbò tí ń ṣẹlẹ̀ láyé àdúgbò yìí láti ọwọ́ àwọn afẹranjẹko tí a mọ̀ sí àwọn Fúlàní herdsmen. Wọ́n ní pàtàkì jùlọ ó ṣe àwọn láàánú wípé pásítọ̀ níbi ìjẹrin tó ń roko ní oko rẹ̀ ní ìjọba ìbílẹ̀ yìí wọ́n sì bọ́ síbẹ̀ wọ́n pa ní ìpínlẹ̀ fọ́nṣu. Bí alága yín ṣe pè mí bó ṣe ń ṣẹlẹ̀ lèmi náà sẹ́ndí text message fún gómìnà. Gómìnà wá ní pé kí n pe àwọn báyìí torí nǹkan méjì ló ṣẹlẹ̀ ní agbègbè yìí ní ọjọ́ náà.
èyí tí àwọn Fúlàní dánwò ń bì ìjà alálẹ̀ ní Sùúrùlérè immediately ni gómìnà ní kí àwọn mopo kí wọ́n lọ sí Sùúrùlérè kó mọ́ bá kọjá bó ṣe wà immediately náà wọ́n fún wọn wípé àwọn tí Fúlàní tí wọ́n pa pásítọ̀ wọ́n ti sá lọ ṣùgbọ́n wọ́n ní ká kí yín nítorí pé gbogbo ẹni tí wọ́n bá fi dà pààyàn nípa àdàlá ipá ṣùgbọ́n ẹ má jẹ́ kí a fi òfin sí ọwọ́ ara wa ìlànà tẹ́ ẹ tẹ̀lé gómìnà ní ká kí yín nítorí pé gbàtẹ́ ẹ mú àwọn gòròrò yìí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ mú wọn lọ bá kábíyẹ̀ ọlọ́lá jùlọ Ṣọ̀ún tògbómọ̀ṣọ́ wọ́n sì fà wọ́n lé àwọn ọlọ́pàá lọ́wọ́ wọ́n sì ti wà níbi tí wọ́n wà ní agbára Ọlọ́run kélé òfin ó gbé wọn jálẹ̀. Wọ́n ní ká kí ẹjọ́ kò fúngbà díẹ̀ ni wọ́n ní ká kí yín pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀yin ọmọ Ìkòyí àti gbogbo àwọn tí agbófinró tí ó ń ṣiṣẹ́ fún wa pàápàá jùlọ àwọn ọlọ́pàá àwọn àmọ̀tẹ́kùn àwọn civil defence wọ́n wá ní ká kí àwọn agro ranger ní pàtàkì jùlọ torí ìròyìn kàn wá wípé tí àwọn agro ranger bá tètè gbọ́ nígbà tí Fúlàní fẹ́ràn jẹko tó fẹ́ pa ọkùnrin òní ìbá ti rí bẹ́ẹ̀ wọ́n wá ní kí n sọ fún yín wípé gbogbo tó bá wà ní agbára wa ni a ṣe láìpẹ́ yìí láti ìpàṣẹ alága yín láti ró wọn ní agbára láti ṣe jù bí wọ́n ti ń ṣe báyìí lọ. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ wá ń gba ìwé àṣẹ lénìí wọ́n ní a kí yín pé kí ẹ mọ́ gbọ́ràn dè o. Ìgbà tí olórí ẹbí oníkálukú ń sọ̀rọ̀ èmi náà ti tẹ̀ ń sọ ẹnìkan sọ kò bá kù gbé irú ẹni mọ́ bẹ́ẹ̀ ẹ má dẹ̀ títí sí wọn o nítorí ibi tẹ́ ń lọ ẹ ti débẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ ti dù ú kò sí fèèkì kankan nù wọn o ìwé wa ò sọ pé fèèkì ń bẹ nù wọn nítorí tí wọn bá kanra ní apá ọ̀tún wọn kanra lápá òsì wọ́n sì kọ ìwé wá àwa ò sì ṣègbèsẹ́yìn ẹnì kankan olóyè Bọ̀sùlá wọ́n mọ tí a kù kí àwọn tó jẹ ṣùgbọ́n pẹ̀lú ntọ́wà níwájú wa a rí pé kò sí nǹkan tó fún wa ní àṣẹ láti mọ̀ fi wọ́n jọba ní wọ́n fi jọba tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àbá step it down. so nítorí náà gbogbo ẹ̀yin tí a mọ̀ fún ọ bàbá yìí ní ìmọ̀ràn látòní lọ ìmọ̀ràn tó dáa ni kẹ́ ẹ mọ̀ fún wọn ẹ̀yin náà tí wọ́n mọ̀ fún mọ̀ràn tí wọ́n bá fún ìwé àṣẹ tẹ́ ń gbà yìí lónìí yìí nígbà tá a bá fi gbogbo ẹran gbogbo ayé wọ́n rí pé gómìnà lọ fàṣẹ sí i ẹni tó bá ṣe lòdì sí tí òfin wí gbígbà tá a bá gbà padà ó padà sílé bàbá rẹ̀ ni o nítorí náà ẹ mọ́ gbọ́ràn dé fún ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ yìí àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti òní lọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé FNSE GSM nígbà tí wọ́n buwọ́ lu sàtífíkèétì yín baálẹ̀ mẹ́rìnlélógójì baálẹ̀ tí wọ́n ti gbéṣẹ̀ inú wọn buwọ́ lù lọ́jọ́ kan nínú ẹ̀yin tẹ́yin mẹ́ta ìwà a lọ ṣèkan ní Ṣakí ọdún 16 títí ń pòǹgbẹ rẹ̀ látó lọ fi jẹ lọ́sẹ̀ tó kọjá ọ̀fọ̀ òfìrù náà gbá wọn ò sì sọ wípé kò sí bí Ọlọ́run ṣe jẹ́ tàbí bí àwọn ò ṣe jẹ́ àlàáfíà ń jọba nítorí náà ní abẹ́ ìṣàkóso agbára tí Ọlọ́run fún gómìnà Ṣèyí Mákindé ẹni tí mò ń sojú fún níbí ìlénìí èmi Olúṣẹ́gun Ọláìwọlá lo agbára tí gómìnà fi wọ̀ mí láti pe Chief Dikin Ọlákúnlé Samuel Ọládẹ̀jọ Alàgbé
Mámúra Àmúra Ládòkun. Láti òní lọ gẹ́gẹ́ bí àṣẹ tí Ọlọ́run àti òfin Ọ̀yọ́ state fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ di Àmúra Ládòkun láti òní lọ kí Olúwa tó ràn yín lọ́wọ́. Congratulations. Ẹnì kejì ni olóyè Adésúnà Sunday Victor láti òní lọ alàgbà olóyè Sunday Victor ẹ ti di balógun Ìkòyí ilé láti òní lọ kí Olúwa tó ràn yín lọ́wọ́. Congratulations. Ẹnì kẹta ní ọmọ ọba Mọ́tàlá. Ẹnì kẹta ní ọmọ ọba Mustapha Bello Oyèdèmí baálẹ̀ Bọ̀sùlá. Láti òní lọ ọdún 2024. The Honorable Commissioner, sir, the Permanent Secretary, all protocols duly observed. On behalf of the Chairman, the Executive Chairman, Orire Local Government, and the entire people of this local government, we want to sincerely appreciate your honor, sir, for this great opportunity you have given unto us for the installation of 3 of our obas. We say thank you very much, sir. Thank you to the obas who are present, and thank you to all the dignitaries in this place as well. We say, as you all go home, God Almighty will be with you and keep us all safely to our destinations. Thank you so much, sir.
a wà lórí pápá ìṣeré primary school Amora of Ladoko land níbi tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti ń jẹ tí wọ́n mọ níbi ayẹyẹ gbígbọ́ ọ̀pá àṣẹ ọba wa Dike Samson Ọládòkọ orí pápá la wà níbi tí gbogbo ènìyàn ti ṣe wẹ̀jẹ̀wẹ̀mọ́ gbogbo àwọn ènìyàn ni wọ́n jókòó tí wọ́n ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba tí wọ́n jókòó olúwa tọ́ná ló ń fi eré dá wa lára yá níbí bẹ̀ ẹ máa bá wa ká lọ ní gbogbo ọ̀nà ẹ máa wò wá Àlọ́yé TV láwà Àlọ́yé TV on YouTube channel thank you. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní ọ̀run ayé nínú èyí tí àwa jẹ́ àṣẹ̀dá ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tó dá ọjọ́ òní jẹ́ ọjọ́ ayọ̀ ńlá gidigidi ọjọ́ ìṣẹ́gun tó la gbogbo àgbáyé yá nínú tó tà ti ń lé táà rò pé ó lè ṣeé ṣe táyé rò pé ó lè ṣeé ṣe ṣùgbọ́n tí Ọlọ́run jẹ́ kó ṣeé ṣe nínú agbára àti àánú rẹ̀ so àgbẹ̀ Ọlọ́run gangan adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run kó gba ọpẹ́ wa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn tínú wọn dùn gbà tí mo wọ ẹ̀yìn tí mo wọ̀ tún tí mo wò sí tí mo rí ogunlọ́gọ̀ àwọn èèyàn eléyìí ló fi yé mi pé àwọn èèyàn nínú àwọn èèyàn ti ẹ̀ dùn sí oríire yìí tí mò ń gbàdúrà pé oríire yìí lágbára Ọlọ́run yóò kárí gbogbo wọn yóò dára fún wọn ojú òní ti gbogbo wa o ayọ̀ báyìí láàmú rí o thank you very much mo kí igbó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba láti ìjọba ìbílẹ̀ márààrún ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìjọba ìpínlẹ̀ Ògbómọ̀ṣọ́ àrí Aláròlú àrí Onífẹ̀dẹ̀gbó àrí Onísàmọ́ ọba Òkédìjì àrí Ọlọ́bàmú Ọ̀fọ̀bàmú asárí àwọn èèyàn tán àrí Alágbá tí mo lè sọ díẹ̀ nínú wọn eléyìí ni ìfẹ́ tí gbogbo wọn ní sí mi gẹ́gẹ́ bí àmúra ti ìlú Ládòkun tí mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo wọn pé ayọ̀ náà kò ní tán lé gbogbo wọn náà a dúpẹ́ wọn lọ́wọ́ gbogbo wọn o. ẹni tí mo gba ipò fún bàbá mi Ronúọlá wọ́n ti ń wo ọjọ́ òní ó ti ń lọ bí 30 ọdún tí wọ́n ti ń wo ọjọ́ òní pé ọjọ́ wo ni ọ̀pá àṣẹ yìí ó di nílò tí ìjọba ó fi lé wa lọ́wọ́ bẹ́ẹ̀ títí tó fi di pé bàbá lọ sí ilé ayérayé kò ṣeé ṣe ṣùgbọ́n lẹ́nu ọdún 5 tàbí ọdún 4 àti díẹ̀ tí àwa dé ipò Ọlọ́run ràn wá lọ́wọ́ níbi tí bàbá ń báṣẹ́ dé Ọlọ́run ràn wá lọ́wọ́ pé ní àkókò yìí kéde ìbọn sí tá a bá wá wò á rí pé gbogbo tá à ń sọ yìí ó ti lé ní 30 ọdún tí ìdílé tá a ti lé ọ̀pá àṣẹ ìjọba gẹ́gẹ́ bí ọba onípò kejì tí àgbẹ̀gbọ́n náà gbọ́ pé láìpẹ́ àtúnretí oore mi. àmín adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ gbogbo tó wà adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o ẹ̀ẹ́dẹ̀bí gíga o ó kọ́ ọmọ òní sẹ́yìn lẹ́sẹ̀ o ojú òní ti gbogbo wa o. Thank you very much.